ìdí rẹ̀ rèé o tí àjọ elétò ìdìbò nílẹ̀ wa INEC fi sún ètò ìdìbò gómìnà ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ síwájú sí i di ọjọ́ 18 oṣù kẹta tó ẹ̀jẹ̀ àgbọ̀ o. Sísún ètò ìdìbò gómìnà àti ti ilé ìgbìmọ̀ asòfin ìjọba ìpínlẹ̀ síwájú ni àjọ elétò ìdìbò náà jẹ́ kí ó di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbu ọwọ́ lù nípasẹ̀ alága kọmíṣánná àpapọ̀ fétò ìròyìn àti ìgbìmọ̀ ìdánilẹ́kọ̀ọ́ olùdìbò fájọ INEC Festus Okoye lọ́jọ́rú Wednesday. Kọmíṣánná fétò ìdìbò nípínlẹ̀ kan tó sọ pé kí wọ́n forúkọ bòun láṣìírí fìdí ìpinnu àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC náà múlẹ̀. Alága fájọ elétò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu àti àwọn kọmíṣánná rẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣèpàdé àtìlẹ̀kùnmọ́rí ṣe lórí ètò ìdìbò gómìnà. Ìpàdé ọ̀hún ló gbéra sọ ní nǹkan bí agogo 7 àṣálẹ́ ọjọ́rú Wednesday. Ìpinnu sísún ètò ìdìbò náà síwájú sí i ló wáyé lẹ́yìn ìpàdé pọ̀ ọ̀gá àgbà fájọ elétò ìdìbò ilẹ̀ wa INEC àti àwọn ikọ̀ rẹ̀. Sísún síwájú sí i náà ló wáyé pẹ̀lú bí ó ṣe kù ọjọ́ 3 sí ọjọ́ 11 oṣù kẹta tí àjọ elétò ìdìbò náà ti ṣáájú kéde rẹ̀. Àwọn ètò gbogbo tó rọ̀ mọ́ ètò ìdìbò náà ni wọ́n ti ṣàtúnṣe rẹ̀, pàápàá jùlọ lórí ìṣàyẹ̀wò àwọn ohun èlò ètò ìdìbò tó wà láwọn báńkì àpapọ̀ ilẹ̀ wa CBN yíkákiri àwọn ìpínlẹ̀. Ìpinnu àjọ elétò ìdìbò náà kò ṣẹ̀yìn bí àjọ ọ̀hún kò ṣe lágbára láti tètè ṣe àtúnṣe àti àtúntò àwọn ẹ̀rọ ìgbàlódé BVAS tí ó jẹ́ lílò lákòókò ètò ìdìbò ààrẹ àti ti ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ tí a ṣe kọjá lọ́jọ́ 25 oṣù kejì láti lè jẹ́ kí ẹ̀rọ náà jẹ́ lílò bákan náà nínú ètò ìdìbò gómìnà àti ti ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìjọba ìpínlẹ̀ tí ó yẹ kí ó wáyé lọ́jọ́ 11 oṣù kẹta ọdún 2023. Ilé ẹjọ́ tó ń gbẹ́jọ́ lórí ètò ìdìbò ààrẹ tó fìdí jókòó ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lólùlú ilẹ̀ wa l'Àbújá ti fún àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC ní àṣẹ láti gùnlé ṣíṣe àtúnṣe àti àtúntò ẹ̀rọ ìgbàlódé BVAS tí wọ́n ti lò fún ètò ìdìbò ààrẹ tó kọjá. Gbígbọ́ àwọn ẹjọ́ àtakò èyí tí Peter Obi àti ẹgbẹ́ rẹ̀ pè tako àjọ INEC ṣáájú ní ilé ẹjọ́ ti gbẹ́jọ́ náà tí wọ́n sì fún àjọ elétò ìdìbò ní àṣẹ láti ṣe àtúnṣe àti àtúntò àwọn ẹ̀rọ ìgbàlódé BVAS náà tí wọ́n ti lò. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò rántí pé ní ọjọ́ 3 oṣù kẹta ọdún 2023 ní ilé ẹjọ́ tó ń gbẹ́jọ́ ètò ìdìbò ààrẹ ti fún àwọn ẹgbẹ́ òṣèlú kan láṣẹ láti ṣàyẹ̀wò àwọn ohun èlò tí àjọ elétò ìdìbò INEC lò láti fi ṣètò ìdìbò ààrẹ tó fi mọ́ àyẹ̀wò fínífíní òǹkà tí ẹ̀rọ BVAS tí ó tó 176,000 tí a lò nínú ìdìbò yíká àwọn ẹ̀ka ọ́fíìsì ìjọba ìbílẹ̀ káàkiri àwọn orílẹ̀-èdè yíká Nàìjíríà. Àjọ náà lọ ilé ẹjọ́ láti ṣe àtúnyẹ̀wò àwọn ẹ̀rọ BVAS náà ṣáájú kí wọ́n tó lo ẹ̀rọ BVAS náà fún ètò ìdìbò gómìnà àti ti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀. Àìní àkókò tó gbámúṣé fún àtúnṣe àti àyẹ̀wò àwọn ẹ̀rọ náà ló lè ṣàkóbá ńláńlá fún agbára àjọ elétò ìdìbò láti ṣètò ìdìbò tó tayọ. Fún àpẹẹrẹ, ẹ̀rọ BVAS ọ̀hún lè ṣiṣẹ́ nìkan ní ọjọ́ kan pàtó àti àkókò ìdìbò. Àmọ́ lẹ́yìn tí ẹ̀rọ BVAS náà ti jẹ́ lílò fún ètò ìdìbò ààrẹ àti ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ wa tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún 2023 ni ó ti jẹ́ dandan láti ṣàtúnṣe àtúntò ẹ̀rọ BVAS fún ìwúlò ètò ìdìbò gómìnà àti ti ilé ìgbìmọ̀ asòfin ìjọba ìpínlẹ̀. Nígbà tí ilé ẹjọ́ tó gbẹ́jọ́ ètò ìdìbò náà mú kí ó ṣeéṣe fún àwọn àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC láti bẹ̀rẹ̀ gbígbáradì ní mímúra sílẹ̀ àwọn ẹ̀rọ BVAS
fún ètò ìdìbò gómìnà àti tilé ìgbìmọ̀ asòfin ìjọba ìpínlẹ̀. Ó sọ fájọ elétò ìdìbò, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti ṣe ìpinnu láti ṣètò sísún ètò ìdìbò gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ tí ó yẹ kó wáyé lọ́jọ́ 11 oṣù kẹta di ọjọ́ sátidé ọjọ́ 18 oṣù kẹta ọdún 2023. Ìpinnu náà ni kò rọrùn, ṣùgbọ́n ó jẹ́ dandan láti rí i dájú pé ó wá àkókò tó péye láti ṣe àfẹ̀yìntì dátà tí ó fi pamọ́ sórí àwọn ẹ̀rọ BVAS tí ó tó 176,000 láti inú àwọn ìdìbò ààrẹ àti ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilé wa tí ó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2023 àti lẹ́yìn náà láti ṣàtúnṣe àti àtúntò ẹ̀rọ BVAS náà fún ètò ìdìbò gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin ìjọba ìpínlẹ̀. Èyí ti jẹ́ àdáṣe fún gbogbo àwọn ìdìbò pẹ̀lú àkókò nígbà tí àjọ náà ṣàmúlò àwọn káàdì olùdìbò. Bákan náà, àjọ elétò ìdìbò ilé wa INEC sọ pé àtúntò ẹ̀rọ ìgbàlódé BVAS ọ̀hún yóò gba àwọn lọ́jọ́ àti àsìkò. Èyí sì lè má jẹ́ kí ètò ìdìbò gómìnà, ilé ìgbìmọ̀ asòfin ìjọba ìpínlẹ̀ lọ bó ṣe yẹ kó lọ. Nítorí náà ló fi yẹ láti ṣàtúnṣe àti àtúntò èyí tó ṣokùnfà sísún ọjọ́ ìdìbò síwájú sí i di ọjọ́ 18 oṣù kẹta ọdún tí a wà yìí. Àjọ elétò ìdìbò ilé wa INEC náà sọ pé ìpolongo fún ètò ìdìbò ọjọ́ 18 oṣù kẹta yóò tẹ̀síwájú títí di ọjọ́ 16 oṣù kẹta ṣáájú ọjọ́ tuntun tí àjọ elétò ìdìbò kéde fún ètò ìdìbò gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀. Nínú àtẹ̀jáde ọ̀hún kan náà ni àjọ náà ti sọ pé àwọn kò lòdì sí àyẹ̀wò ohun èlò ìdìbò. Nítorí bẹ́ẹ̀, àwọn yóò tẹ̀síwájú láti fún gbogbo àwọn agbẹjọ́rò ní àǹfààní sí àwọn ohun èlò tí wọ́n nílò láti lépa àwọn ìgbẹ́jọ́ wọn ní ilé ẹjọ́. Wọ́n ní àwọn fẹ́ láti mú dá gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn olùdíje lójú pé dátà náà tó jẹ́ ti ìdìbò ààrẹ àti ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ yóò ṣe àtìlẹ́yìn tí yóò sì wà nínú àwọn irinṣẹ́ àjọ elétò ìdìbò ilé wa INEC pẹ̀lú ojú ẹ̀rọ tó ń ṣàfihàn àbájáde èsì ìdìbò, ìyẹn INEC Result Viewing Portal. Àjọ elétò ìdìbò ilé wa INEC wá sọ wípé àwọn ẹgbẹ́ òṣèlú lè kọ̀wé fún àwọn ẹ̀dà ìfọwọ́sí òtítọ́ dátà ti ẹ̀rọ BVAS. Bákan náà, àwọn àbájáde èsì lórí ẹ̀rọ BVAS yóò tẹ̀síwájú láti wà lórí ẹ̀rọ tó ń ṣàfihàn èsì ìdìbò, ìyẹn INEC Result Viewing Portal IREV, fún àwọn ẹgbẹ́ yòówù tí ó bá nífẹ̀ẹ́ sí láti rí i. Àjọ elétò ìdìbò ilé wa INEC wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún òye wọn bí àwọn ṣe ń tẹ̀síwájú láti kojú pẹ̀lú àwọn ìlàkọjá tó nira àti láti borí àwọn àkókò ìṣòro ìpèníjà gbogbo tí ó wáyé ṣáájú ètò ìdìbò ààrẹ àti lásìkò ètò ìdìbò náà. Èyí ni ìròyìn ìgbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì DriveTv. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn ìgbéyẹ̀wò wa, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching
DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTv. Keep watching DriveTv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n ní tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTv. Thank you. Chloe. DriveTv, driving you around the world.